Kàyéfì ńlá kan ni mo rí ní mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́, eléyìí tí à ń pè ní mọ́sálásí ọjà Agbó, níbi tí Sheikh Dr. Yunus Toliat Ailara tí wọ́n ti ń kírun fún gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátá. Mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ yìí, ìyàlẹ́nu tí mo rí ń bẹ lónìí, n ò fẹ́ rí irú rẹ̀ rí ní ilẹ̀ Yorùbá. Ẹ wo bàbá ìmáàmù bí wọ́n ṣe jókòó, ààyè ìmáàmù lẹ́ ń wò lọ́ọ̀kan. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, láì fi ti ọ̀tẹ̀ ṣe, káyọ tẹnu kúò, káyọ tètè bọ̀ọ̀lì kúò, ká tún wá yọ ti ẹ̀gàn kúò, ká tún fẹ̀gàn kún. Ẹ̀yin èèyàn wa, kódà èmi tí mò ń sọ̀rọ̀ mọ́sálásí ìlú mi, èmi ò rí ibi tí àwọn ọ̀dọ́ ti jókòó tó báyìí, tí wọ́n pọ̀ tó báyìí mọ́sálásí ìlú mi gan rí. Ìlú tó jẹ́ ìlú tèmi gan, tó jẹ́ àwọn ọ̀dọ́, tí ó jẹ́ pé mọ́sálásí ńlá, mọ́sálásí ìlú tó jẹ́ central mosque ìlú làwọn ọ̀dọ́ ti kírun tí wọ́n fọkàn balẹ̀ jókòó báyìí. Èmi ò tí ì fẹ́ rí mọ́sálásí ọ̀nlẹ̀ Yorùbá. Ẹ dákun ẹ má bínú o, kì í ṣe pé ta fi ń gbé ìmáàmù Dr. Yunus Toliat Ailara ga o, ṣùgbọ́n tá àrí làwọn ń sọ o. Nínú mọ́sálásí tèmi tí ń rí, èmi ò tí ì rí mọ́sálásí ìlú tó jẹ́ mọ́sálásí ńlá táwọn ọ̀dọ́ wà péjú pésẹ̀ láti wá kírun jímọ̀ báyìí. Èmi ò tí ì ṣalábàápàdé rẹ̀ o nílẹ̀ Yorùbá o. Àwa lè sọ o bóyá ibi tèmi wá rìn sí lọ́jẹ́ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ o, àbí kó jẹ́ pé èmi ò tí ì ṣe kòǹgẹ́ irú mọ́sálásí bẹ́ẹ̀ rí. Torí tẹ́ bá wo mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ yìí dáadáa, ẹ rí i pé àti kọ̀rọ̀kọ̀ndú o, àti gbangba o, àtàgbà, àtọ̀dọ́ ní ọjọ́ lùbẹ̀ pa. Mọ́sálásí wá lè tó débi wípé téèyàn bá jó ní làákàyè, ẹ ti mọ̀ pé àwọn tí ń tukọ̀ mọ́sálásí, àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn ni, àwọn tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run ni. Ẹ wo ọkùnrin ogun fúnra rẹ̀, a sì sọ lójú rọ́. Bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ mò ń kí báwọn o. Ẹ̀yin yẹn wá wo mọ́sálásí ẹ wò bẹ́ẹ̀ ṣe pọ̀. Nínú tèmi máa ń lé gbogbo olú tí mo máa ń lọ mọ́sálásí ìjọ tí èsì mọ́sálásí ti ìlú lèrò tí máa ń pọ̀ tó báyìí. Tẹ́ bá wo mọ́sálásí dáadáa, àti alùsúnà o, àtọ́nísúfí o, àtẹ̀ntí ò ti ẹ̀sìn kankan náà lùnú mọ́sálásí ìpàbámu. Tẹ́ bá dé lú mi, bẹ́ẹ̀ nítorí pé súfí lu mọ́sálásí kan pa, tẹ́ pé súfí ni ó di mọ́sálásí ńlá mú, àwọn alùsúnà ò ní lọ bẹ̀. Ó sì lè jẹ́ pé torí pé alùsúnà ló di mọ́sálásí kan mú, àwọn súfí ò ní lọ bẹ̀. Ṣùgbọ́n mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́ ìtẹ́ bá wò dáadáa, ẹ dákun ṣe gbogbo àwọn tó ń wà ń bí, tá a bá sọ pé ìmáàmù Dr. Yunus Toliat Ailara, tá a sọ pé alùsúnà ni wọ́n, ẹ dákun ṣe gbogbo àwọn tí wọ́n ń bá wọn ṣe, tí wọ́n ń bá wọn jókòó, tí wọ́n jọ wà nínú mọ́sálásí, ṣe gbogbo wọn ni alùsúnà. Tẹ́ bá wọn tó jókòó dáadáa, ẹ rí i pé bàbá wa Grand Mufti gbogbo Ògbómọ̀ṣọ́ nù. Kọ́lọ́run ọba kó jẹ́ kẹ́mi bàbá ìmáàmù Sheikh Dr. Yunus Toliat Ailara, Kọ́lọ́run jẹ́ kẹ́mi wọn ogun. Ẹ má jẹ́ atanra wa jẹ. Lásìkò tí Dr. Yunus Toliat Ailara tí wọ́n gun orí ipò ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, ẹ má jẹ́ atanra wa jẹ. Ọba tó ní ẹ̀mí mi mo fi búra, ìyàtọ̀ bá mọ́sálásí ìlú Ògbómọ̀ṣọ́. Àìbò làwọn èèyàn jókòó tọ́kan wọn balẹ̀ yìí. Ẹ dákun, ìwọ tó bá ní mọ́sálásí ìlú rẹ náà rí bẹ́ẹ̀, tó jẹ́ mọ́sálásí ìlú ni mo ń sọ yẹn, sọ mọ́sálásí ìjọ ẹwà àwọn àgbàlagbà, òbínú wọn ṣe ń dùn tí ń rẹ́rìn. Inú ọdún láwọn àgbàlagbà ń wà ẹ̀ náà, òbínú wọn ṣe ń dùn, òbínú àwọn àgbàlagbà ṣe ń dùn. Inú wọn bí kí ó bàjẹ́, àgbàlagbà gan kò bàjẹ́, inú ọdún gbogbo wọn wà tí wọ́n fi kírun. Ìwọ tó bá ní mọ́sálásí ìlú rẹ bó ṣe rí náà rí, dákun ìwọ náà gbé sórí atẹ́gùn, kó o sì bá ní ṣe fọ́nrán gbogbo àyíká àti iwájú àtẹ̀yìn mọ́sálásí ìlú yín, kó o yí àwò bọ́yọ́jọ́ ti eléyìí ti Dr. Yunus Toliat Ailara tí wọ́n ń darí ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bọ́yọ́jọ́. Ẹni pé wọ́n ti fẹ́ gbé òun dúró báyìí, ẹ wò báwọn yẹn ṣe dúró tọ́kàn wọn balẹ̀ tí ó sì wàhálà kankan. Mọ́sálásí ìlú mélòó ló wá rí báyìí tó jẹ́ mọ́sálásí tìlú là ń sọ o. Ẹ wò inú wọn tó ń dùn, ẹ pé inú wọn tó ń dùn bá ti fẹ́ gbé òun dúró. Tẹ́ bá lọ mọ́sálásí mi, òórùn ò ní jí ẹ gbádùn, pàápàá jùlọ àwọn tùràrí burú tó yẹ pé tẹ́ ẹ bá fà símú ó ṣeé ṣe kẹ́ ẹ kàdánwò látara rẹ̀. Tẹ́ ẹ bá wo mọ́sálásí ilé, ẹ rí pé àwọn tó dún wájú ìgan kì í sàn tí omi àlàáfíà gbẹ lára wọn, kì í sàwọn tẹ́ pé òórùn ọ̀sẹ̀ ọ̀tàn fún àlàáfíà ń bẹ lára àwọn ilé, ọlá sì ń bẹ lára wọn.
oòrùn ọ̀la ó tàn fáwọn ilé ẹ̀ náà ẹ wò wọ́n dáadáa. Àwa ń bi ọba elédùà gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ Dr. Yunus Toliat Ayélára tí iṣẹ́ Islam iṣẹ́ ẹ̀sìn tí fi ń rọrùn láti máa ṣe nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Aburú ò ní ṣe yín o, ẹ ò ní gbọ́mọ sí, dúkìá yín ò ní sọnù, ẹ ò ní kánjú kú pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́run ọba Allah Elédùmarè yóò bá a ní fún yín pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run nínú àsìkí rọrùn. Aburú ò ní ṣe yín o, ọkàn yín ò balẹ̀, ọkàn yín tó ti balẹ̀ Ọlọ́run ò ní sọ ìbànújẹ́ síbẹ̀. Lọ́lá la hawla wala quwwata illa billahi aliyil azim. Ká tó wá máa lọ, a ń fi àsìkò ìṣàdúrà fún bàbá wa ọba Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ náà, Orúmọ gẹ̀gẹ̀, kọ́lọ́n jẹ́ kẹ́mi tàwọn náà ogún o, kọ́lọ́n bá kọ́ bá ní dúró tì wọ́n. A kí gbogbo ẹ̀yin Sànmọ́rí àdínní o, máa ń fi àsìkò kí bàbá wa Zakariya tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ oyè balógun ti ìlú Ògbómọ̀ṣọ́. À ń bi Ọlọ́run ọba nínú àánú rẹ̀ fún yín, Ọlọ́run jẹ́ kẹ́ rẹ́mi lò, aburú ò ní ṣe yín o pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tẹ́ joyè sí ẹ mọ̀ sí dáadáa, ẹ kú fọmọnìyàn ṣe o, adúpẹ́ lọ́wọ́ yín o. Islam ó máa dàgbà sí l'Ògbómọ̀ṣọ́, gbogbo ẹni tó bá ní Islam ó máa dàgbà nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ọba ní dájókòó, yóò san lẹ́san iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó dàbọ̀ náà.